ara rẹ̀ ò fẹ́ yá ìyá pẹ̀lẹ́ àkànjù pẹ̀lẹ́ wọ́n bọ́ aṣọ kẹ̀kẹ́ lẹ́nbí o wọ́n bọ́ aṣọ lẹ́nbí o kí ló tó wọ́n ń ṣe kí ló ń ṣe àkànjù kí ló ṣe kí ló ṣe. ara rẹ̀ ò fẹ́ yá pẹ̀lẹ́ ara jà lọ ẹ máa sọ àbáyín lójú ọ̀nà ara rẹ̀ ò fẹ́ yá pẹ̀lẹ́ ṣùgbọ́n kí ló tó ń pa tẹ̀pọ̀ tó ń fún tẹ̀pọ̀ bẹ́ẹ̀ ni kí ló ṣe. ìgbẹ́ngbẹ̀n mi gbọ́ ìgbẹ́ngbẹ̀n gidi gan kí ló ayẹ kó o ṣe sí mo ti kọ́ yín nìkan tẹ́ mọ̀ sí dígbẹ́ bá ti ń gbẹ̀ gidi gan. ó sì dábẹ́ báwo wá nísìn só ti lọ ìgbé ò tí ì lọ Yakubu jára wọ̀ mí kí ni ìsìn mọ̀ ṣiṣẹ́ ń gbàdá wa kéré o létí ò ṣiṣẹ́ fún ọ yẹ kó ṣiṣẹ́ sí bí mo ṣiṣẹ́ ń gbà mí àbí ṣiṣẹ́ ọ̀rọ̀ tó ń sọ ni ó yẹ kó ìgbẹ́ ò lọ ni sígbẹ́ ò tí ì lọ ni ìgbé ò tí ì lọ wàhálà dé. Kindly subscribe to our YouTube channel Yoruba Pikin and remember to hit the notification bell to enjoy more of our videos. Thanks for watching. Bye. Ó dàbọ̀.